ẹlẹgbẹ́ mi òdì iṣẹ́ ní mẹ́rànlẹ́ òní Monday so mo fẹ́ sọ fún yín lọ́ra ìran lucrative business kan kò yẹ pé iṣẹ́ kò yóò ṣe kò yẹ pé ó dè lígèènì náà ṣùgbọ́n èrò fúnra sí ṣíkí mi wí ọ́ wọ́n fẹ́ mọ̀ iṣẹ́ kò á ṣe kò lígèènì ẹ̀ẹ́dẹ̀ náà nìyàn lé ó púpọ̀ ẹ̀ náà nìyàn lé ó púpọ̀ yóò kẹ́ ẹ̀ gajara ni ṣáàká ọkọ̀ ọlọ́kọ̀ ọmọ ìgbẹ́ married man kà mọ́ side chick rẹ̀ I'm telling you kọ́ ká ìyàwó rẹ̀ kọ́ ká mọ́ àlè I'm telling you business kò lé olórí ni o kọ́ bá ti kàn rẹ̀ ni mú picture ń kọ́ mú ṣe ẹ̀dà kọ́ ti mú ẹ̀dà rẹ̀ kọ́ ti pín ká yóò rẹ̀ ni kọ́ akọ àmú wọn kọ́ send ẹ̀ sí lórí WhatsApp kọ́ ẹ wọ kálíbìkì òun àtàlè kọ́ wọ́n wà send ẹ̀ sí ìyàwó rẹ̀ ọkọ̀ wà send ẹ̀ sọ́kọ rẹ̀ ọwọ́ wà send ẹ̀ sí màlẹ́bí ẹ̀ ẹ̀nà ẹ̀yà bẹ̀ ọ́ èyí ó nà ẹ̀mí ẹ̀yà bẹ̀ ọ́ that's a business for you grab it.